bí iná sì lè ṣe ń fẹjú tó orílẹ̀-èdè kan ṣùgbọ́n àwọn olóṣèlú pátá ń múra sílẹ̀ fún. bẹ́ẹ̀ ni ọ̀gá àwọn onímọ́tò nípìnlẹ̀ Èkó Alhaji Musiliu Ayinde Akínsànyà tó gbajúmọ̀ sí MC Oluomo ti fi àwọn mọ́tò bọ̀gìnnì ta gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwo-Olu àti igbákejì rẹ̀ Dr. Quadri Hamzat lọ́rẹ. Ó fi mọ́tò ọ̀hún ta wọ́n lọ́rẹ fún ètò ìdìbò wọn. Mọ́tò ọ̀hún gẹ́gẹ́ bí a ti gbọ́, a gbọ́ pé wọ́n lé ní 50 dáadáa, àwọn míì tiẹ̀ sọ pé 100 ni wọ́n. Ṣùgbọ́n ohun tó fojú hàn ni pé àánú òde òní òun ni MC Oluomo táwọn kan tó máa ń pè ní ayédáadé bàbá àbèjì sísọ lójú mọ́tò ọ̀hún tí ó sì fà á lé gómìnà àti igbákejì rẹ̀ lọ́wọ́. Gbajúgbajà òṣèré fújì ni Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn K1 the Ultimate máyégún gbogbo ilẹ̀ Yorùbá òun ló sísọ lójú eégún náà lójú ogunlọ́gọ̀ àwọn èèyàn, àwọn òṣèré, àwọn ẹgbẹ́ òṣèlú APC àtàwọn Afẹ́nifẹ́re. Pẹ̀lú ìdùnnú ni MC Oluomo fi fa mọ́tò ọ̀hún lé ìjọba ìpínlẹ̀ Èkó lọ́wọ́. Ó lóun kó àwọn mọ́tò náà fún wọn láti máa fi ṣe ìpolongo. Bẹ́ẹ̀ ni wọ́n ya fọ́tò Sanwo-Olu àti igbákejì rẹ̀ sára mọ́tò ọ̀hún tí wọ́n yìí sọ wípé kí wọ́n jẹ́ kí ọkùnrin náà ṣe lẹ́ẹ̀kan sí i. Àríjù báyìí lọ lásìkò yìí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń tẹ́tí sí wa, tẹ́ ń bá wa tẹ̀lé ojú tó lé, tẹ́ ń subscribe lórí YouTube wa, tẹ́ ń sì gbogbo fídíò wa. A kú ìmúra ọdún o, ọdún ayọ̀ la ṣe, àní sọdún ìbànújẹ́. Merry Christmas in advance.